ọmọkùnrin tó fẹ́ dá pé tí òjì fẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gbà ṣe òun ṣe lọ́dọ̀ ìyàwó òun béèrè fún kan nínú àwọn àdó mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lọ́wọ́ èmi Bímbọ́lá Aládò. Àdó alákọ̀ọ́kọ́ ni ká dú ọmọ kọ́ lami lójú kó sunkún bí egbére tọ́sẹ̀ nínú. Àdó ẹlẹ́ẹ̀kejì làdó jábọ́ kúrò lórí ibùsùn. Àdó ẹlẹ́ẹ̀kẹta làdó mọ́wàá mọ́. Ọkùnrin ni mí, ìran afọ́jú ní mú òórùn owó yẹ kí n lè mọ nǹkan tí ń sàwọn ọlọ́mọkùnrin bíi tèmi tí ò sì jẹ́ kán kójú òṣùwọ̀n lọ́dọ̀ ìyàwó ilé wọn. Alákọ̀ọ́kọ́ ni kí nǹkan ọlọ́mọkùnrin ó kéré sọ́jọ́ orí. Ẹlẹ́ẹ̀kejì lẹ̀gbọ̀n sìgàsìgà, ká máa wo blue film lọ́wọ́ ká ti máa da nǹkan ọlọ́mọkùnrin sára, ká máa bóbe ṣe fídíò kọ́ lọ́wọ́ kí gbogbo ṣòkòtò ó ti kún. Ẹlẹ́ẹ̀kẹta ni kí nǹkan ọlọ́mọkùnrin ó lé níwọ̀nba kọ́ wọbi tí ń lọ tán kọ́rọ̀ láàrin ìṣẹ́jú méjì. Ẹlẹ́ẹ̀kẹrin ni kọ́kùnrin ọmọ lè ju ìṣẹ́jú méjì mẹ́ta lọ lórí obìnrin. Ẹlẹ́ẹ̀karùn láwọn tó jẹ́ pé bọ́n bá ti lè ṣẹ̀ẹ̀kan tán jẹnẹrétọ̀ wọn tó múná lọ́nu kò tó padà jí mọ́. Ẹlẹ́ẹ̀kẹfà làwọn tán ní ẹ̀sùn kì. Báwo lẹ̀sùn kì ṣe é ṣèyàn kí ẹ̀ ní nǹkan ọlọ́mọkùnrin tó gùn tó ṣe déédéé dáadáa àmọ́ kọ́ wá sáwọnú. Kọ́ ọmọ bóbe sùn lọ́wọ́ kọ́ máa fi ọkọrin, kọ́ ọmọ bóbe sùn lọ́wọ́ kọ́ máa fi ọjẹ́ singọ́ọ̀mù, kọ́ ọmọ bóbe sùn lọ́wọ́ kó ní àṣọ òsì wà lórí mi ni. Nígbà tí nǹkan ọlọ́mọkùnrin bá kéré tí ọ̀kan bí tọ́ yí ọkàn, ọyọ bá obìnrin sùn kínkín ní ọlọ́mọkùnrin rí ọkàn ìkùrọ̀ tí ń bẹ́ sàlẹ̀ wọn kó di ọmọ rí, kọ́ ọmọ bá sùn lọ́wọ́ kọ́ ọmọ ṣépè fún gbogbo àwọn tán ti gorí ẹ̀rí pé lágbájá ò ní kú réńbí ọwà ẹni tó jẹ́ mọ̀gbádùn tí ń pè lókòrè. Ìwọ náà pè mí lónìí, mọ̀jẹ̀ ni ẹlẹ́ni ọgbà ṣe ìrẹsẹ̀ ká náwó fóbìnrin ká kọ́lé ra mọ́tò gbé wọn lọ ìlú èbó káàkiri oríṣiríṣi ìlú kọ́ nìkan la fi sọkò obìnrin. Òun gan-an dúró tì ń dé wọ ọlọ́mọ gba òó tèmi.